ara àwọn rẹ́kọ̀dù tí mo lè rántí rẹ́kọ̀dù pọ̀ bọ̀ irú American tips yẹn consolidation reflection ultimate nǹkan. ultimate ẹ ṣe so ṣẹ̀ṣẹ̀ Fuji collection. bẹ́ẹ̀ ni ó yá eléyìí tí mo lè ìjọba rántí ni iṣẹ́ pọ̀. so irú eléyìí báyìí sí owó tá à ń gbà yẹn kò ń ṣe owó kékeré dẹ̀ tún ni because tábà ní ká wò ó tábà ṣírò owó yẹn ní a month level 17 míì nínú òṣìṣẹ́ ìjọba kò gbowó tá à ń gbà ní a month but ọlá pọ̀pọ̀lọpọ̀ owó kàwé àmọ́ plan so àwọn tó ń kàwé a máa sọ pé àwọn alákọ̀wé máa ń gbé gègé lówó wọn ni wọ́n máa ń fi but torí pàwọ̀ àwọn oníṣẹ́ alákọ̀wé àkàwé àwọn gbé gègé lówó àwọn ibi tó ti yẹ ká ná 5 naira a fẹ́ ṣọ́ àrà láti ná 20 naira at the end of the day tá a bá wá rí nǹkan kan ṣe àwa ní wọn sanwó gidi fún wa ní so wọ́n dúró gbé ẹ lọ kọ́lọ́n ṣàfàlà ẹ̀ka ṣiṣẹ́ wa ká bá ń ṣe kí ẹ̀ máa gba kó wíwá sí máa fún wa ní 500,000 per show ká máa lọ show mẹ́ta kó jẹ́ 1.5 ló ń fún wa ní every month àbí every week ẹni tó bá máa ṣoríire aṣoríire ẹni tó ní ṣoríire ò ní ṣoríire. Ọ̀gbẹ́ni Kamorudeen Ayanyemi tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Bàtà K1 ti sọ̀rọ̀ o. Wọ́n ṣàlàyé wípé Alhaji Waisu Ayinde a máa san owó gidi fún àwọn onílù tó ń ṣiṣẹ́ pẹ̀lú wọn. Nínú ọ̀rọ̀ wọn, wọ́n jẹ́ ká mọ̀ pé kódà bí Alhaji Waisu Ayinde bá ń san owó tó ju èyí tí wọ́n ń fún àwọn lọ́wọ́ báyìí lọ, wọ́n ní ẹni tí ó là ó là, ẹni tí ò sì ní là kò ní là. Ọ̀rọ̀ rẹ̀ o ẹ̀yin èèyàn, gbogbo èyí ló sì dá lórí awuyewuye tó ti ń lọ káàkiri nípa Alhaji Waisu Ayinde àti onílù wọn ìgbà kan ìyẹn Ọ̀gbẹ́ni Ayanlowo tó sì ti wá di nǹkan tí ọ̀pọ̀ ń gbé yẹ̀wò tí wọ́n sì ń wòye rẹ̀ wípé ṣé lóòótọ́ lórí bẹ́ẹ̀ àbí irọ́ pátápátá ni gbogbo ẹ̀sùn tí Ọ̀gbẹ́ni Ayanlowo fi kan Alhaji Waisu Ayinde báyìí, nítorí ọ̀pọ̀ ló lérògbà pé gbogbo àwọn onílù tó ń ṣiṣẹ́ lábẹ́ Alhaji Waisu Ayinde ló yẹ kí wọ́n máa gbádùn bíi èèrà inú ṣúgà. Naija television náà lẹ balẹ̀ sí yìí tẹ́yìn bá ṣe ń wò mí fún ìgbà àkọ́kọ́ ẹ subscribe kẹ́ ẹ follow wa ẹ like fídíò wa ẹ fèrò ọkàn yín sí comment kẹ́ ẹ dẹ̀ máa share fídíò yìí. Èròǹgbà ọ̀pọ̀ èèyàn ni wípé àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ ẹni tó gbajúmọ̀ tó sì làmìlaka láwùjọ bíi ti Alhaji Waisu Ayinde yìí kò yẹ kí wọ́n máa ráre rárá àti gbé nǹkan rere ṣe wọn láyé kò sì yẹ kí ó di ìṣòro, pàápàá jùlọ àkọlé àrà mọ́tò kò yẹ kó di nǹkan tí wọ́n wà mọ̀ tiraka láti ṣe. ń ṣe ló yẹ kí àwọn náà mọ̀ fẹ́ láò láàyè ara wọn bí kò tiẹ̀ tó ti Alhaji Waisu Ayinde, ṣùgbọ́n ìyàlẹ́nu ló wá jẹ́ nígbà tí Ọ̀gbẹ́ni Ayanlowo jáde láti wá sọ ìrírí wọn lábẹ́ Alhaji Waisu Ayinde. Ó sì ṣe ọ̀pọ̀ èèyàn láàánú, àmọ́ Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ tó kọ wájú sẹ́nìkan á sì kọ̀yìn sẹ́lòmíì. Látàrí èyí àwọn onílù tó wá ń ṣiṣẹ́ lábẹ́ Alhaji Waisu Ayinde lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn náà ti jáde láti wá dá sí ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n sì ṣàlàyé ìrírí àti ìhà tí Alhaji Waisu Ayinde tó kọ sí àwọn náà, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ bí Alhaji Waisu Ayinde ti ṣe ń sanwó fún àwọn onílù tó ń ṣiṣẹ́ pẹ̀lú wọn. Ẹ jẹ́ a gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́nu Ọ̀gbẹ́ni Kamorudeen Ayanyemi. Sàn o, ẹ káàárọ̀ ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò mí. Orúkọ mi ni Kamoru Ayanyemi, ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí. Mo dẹ̀ wá láti ìdílé onílù. Bàbá mi náà lùlù ìlú náà fi lé mi lọ́wọ́ láti kékeré. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, gbogbo nǹkan tó wà nídìí ìlù ni mo mọ̀, àlùdé àti àpàdé ni mo mọ̀. Mo ń ṣe rúùlù gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe máa ń sọ, onílù ni bàbá mi, ìlù náà dẹ̀ fi bí mi, òun náà lèmi náà dẹ̀ ń lù dèní tọ́lọ́run fi ṣe gbogbo nǹkan tó ṣe fún mi. Mo ti wà pẹ̀lú Waisu láti 1999. True ẹni tí mo fi dọ́dọ̀ Waisu Ìbíkúnlé Adémokùn Pẹ́sì, òun ni mánéjà wa torí pé àjọṣe lọ́dọ̀ Délé Táíwò tẹ́lẹ̀ rí. Mo ṣe fi true ẹ̀ dọ́dọ̀ King Waisu Ayinde Marshal. So láti ìgbà yẹn à ń yí mọ́ra wọn
everything lọ bó ṣe yẹ kó máa lọ títí dọjọ́ èní. But mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, akọ́lé, ara mọ́tò, ara ọmọ ní school, adẹ̀dúpẹ́ fọ́lọ́run, a ṣàìsàn, àwọn ìyàwó wa ṣàìsàn, àwa náà ṣàìsàn, àwọn ọmọ wa náà ṣàìsàn, Ọlọ́run ṣeun. But gẹ́gẹ́ bí gbogbo rumors tó ń lọ níta, ibi téèyàn sí Ọlọ́run wà ń bẹ̀. Ìbàjẹ́ èèyàn kẹ̀dẹ̀rẹ́ kò dáṣọ Olúwa dúró. Ọlọ́run fúnra rẹ̀ tó dá gbogbo wa kò lè tẹ́ wa lọ́rùn tán tó kílẹ̀sì àwọn èèyàn. But inú mi dùn pé bàbá ń gúnyán nínú odó tá à ń ṣe bẹ̀ nínú ìpẹ́pà ẹni tó máa yọ ayọ̀. Ọlọ́run kà mí máwọn tán máa yọ. Ọlọ́run á dẹ̀ tún ṣe àlékún rẹ̀ fún mi. Kò dẹ̀ ní bàjẹ́ fọ́gá mi Waisu Ayinde náà. Tó lóríṣiríṣi nǹkan ni mo ti ṣe gẹ́gẹ́ bí interview tí mo ṣe last time. Mo ní mo ti ṣe àwọn nǹkan oríṣiríṣi, bá mi fẹ́ dáwọ́ lé àwọn nǹkan mo lọ bá pé ẹ̀sà mo fẹ́ ṣe nǹkan báyìí, inú ẹ̀ dẹ̀ dùn. Láti ìgbà yẹn ló ti ń pè mí ní ọ̀rẹ́ mi. Láti ìgbà yẹn ló ti ń pè mí ní Professor Bata Kamoru. Bá ṣe máa ń ṣiṣẹ́ wa lórí stage oríṣiríṣi fọ́ọ̀n ló máa ń ṣẹlẹ̀. Àwọn èèyàn lè wá, wọ́n ní ká ṣèlú fáwọn. Aláàjì máa dídí pè mí, Kamoru ṣe ti ṣèlú fún lágbájá, tẹ́ bá ti ṣèlú fún owó ìlú ẹ̀rẹ̀ kò ń gbà lọ́wọ́ wa. Oríṣiríṣi àǹfààní ni à ń jẹ lọ́lọ́ Ọlọ́run lọ́la King Waisu Ayinde Marshal. Àǹfààní pé kẹ́lómi wo wá sùnsùnsùn kan fún wa nílẹ̀. For instance, onílẹ̀ kan tán fún wa, tán fún Aláàjì dẹni káwa bá ń bọ̀ ká lọ pín ilẹ̀ yẹn. Ilẹ̀ yẹn wà ní sáìdì ọ̀nà Alápòtí mọ́ Ìdí Ọ̀kẹ́, fún wa ní 3 acres ńbẹ̀. Bí àdúrà ló fún wa nílẹ̀, bó ṣe fún wa nílẹ̀ yẹn ó kọ receipt fún wa àti plan tó wà ńbẹ̀ pé ká lọ pín. Aláàjì dẹni ká lọ pín, òun ṣàfẹ́ jà bá pílẹ̀ yẹn ní half plot. Ilẹ̀ yẹn sì wà ńbẹ̀ dọ́là. Àìmọye bẹ́ẹ̀ because oníkálukú ló ní fans tiẹ̀. Èmi ń sì mú láwọn fans tèmi tẹ́ pé through Wasiu wọ́n máa fún mi lówó, wọ́n máa fún mi ní nǹkan oríṣiríṣi. Ẹlòmíì náà bẹ́ẹ̀ náà tó fi dó anybody tó wà lórí stage Waisu Ayinde, gbogbo wa la ní fans tiwa tán dẹ̀ nítorí Ọlọ́run tán torí Wasiu tán fi ń ṣàánú wa tá à ń jàǹfààní oríṣiríṣi. Tó bá náwó fún wa lórí stage kò ń gbà. Apart from orí stage, apart from tá bá ń play, oríṣiríṣi àwọn aláàánú náà wà tán nífẹ̀ẹ́ Aláàjì tán dẹ̀ ń ṣàánú fún wa torí pé wọ́n nífẹ̀ẹ́ Aláàjì. So ẹni tó bá wà pẹ̀lú ẹ̀ for donkey year tó sọ pé òun ò rí nǹkan kan ṣe, òun ló mọ nǹkan tó fowó ẹ̀ ṣe o. Èmi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó dẹ̀ ń ṣe èmi nìkan kó má dàbí àwídùn. Ọ̀pọ̀lọpọ̀ wa wà, ẹni tó nílé méjì nù wa, ẹni tó ti kọ́lé 3. Àwọn kan wà wọn cherish mọ́tò, wọn ní mọ́tò bọ̀ wọ́n nílé lórí. Àwọn kan dàbí pé wọ́n nílé lórí, wọ́n ní mọ́tò, wọ́n tún rán ọmọ ní school. Àwọn kan àtọ́ pé school náà ọmọ wọn náà fowó wọn tọ́jú, oníkálukú ló máa mọ̀ bó ṣe ní tó náwó ẹ̀ sí. So a lot of things ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ owó. Bọ́gà ti ń sanwó every month àbí every week tá bá ti lọ sí play, tá bá rówó Monday àmàrí Tuesday. Owó tá ń gbà yẹn kò ń ṣe owó kékeré dẹ̀ tún ni, because tá bá ní ká wò, tá bá ṣírò owó yẹn ní a month, level 17 míì nínú òṣìṣẹ́ ìjọba kò gbowó tá ń gbà ní a month. But ọlá pọ̀pọ̀lọpọ̀ owó kàwé àmọ́ plan. So àwọn tó ń kàwé a máa sọ pé àwọn alákọ̀wé máa ń gbé gègé lé owó wọn ni wọ́n máa ń fi, but torí pàwọ̀ àwọn ń ṣe alákọ̀wé àkàwé, àwọn ń gbé gègé lé owó, àwọn ibi tó ti yẹ ká ná 5 naira a fẹ́ ṣọ́ láti ná 20 naira. At the end of the day tá a bá wá rí nǹkan kan ṣe, àwa ní wọn sanwó gidi fún wa ni. So but ju gbogbo ẹ̀ lọ kọ́lọ́n ṣàfàlùbáríkà ṣiṣẹ́ wa tá a bá ń ṣe. Kéèyàn máa gba kó Wasiu máa fún wa ní 500,000 per show, ká máa lọ show 3 kó jẹ́ 1.5 ló ń fún wa ní every month àbí every week. Ẹni tó bá máa ṣoríire á ṣoríire, ẹni tó ní ṣoríire ò ní ṣoríire. So wọn bá nǹkan téèyàn bá ní, téèyàn bá utilize ẹ̀ pé okay o jẹ́ kí n máa eléyìí báyìí mo ṣe fẹ́ ṣe, eléyìí báyìí mo ṣe fẹ́ ṣe, at the end of the day á padà rẹ́rìn gbẹ̀yìn. But gbogbo a máa ń fẹ́ fira wa wé Wasiu pé bó ṣe jọ́gá yẹn ọ̀gá lèmi náà láyé ara mi, kò dẹ̀ rí bẹ́ẹ̀. Ayé oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So àwọn kan tèmi fẹ́ jẹ́ kí everybody wá mọ̀ nìyẹn. Mi ò wá sí ìbàyẹ̀ láti wá sọ pé ẹnìkan sọ nǹkan tí ò dáa àbẹ́nìkan sọ nǹkan tó dáa, but reality òun lèmi wá sọ bíbà. Ọlá inú àwẹ̀ tí mo wà yìí òun ni mo dẹ̀ fi ń sọ yìí, tí n bá parọ́ ó kù mí lọ́pọ̀ Ọlọ́run. Because tí n bá wà pẹ̀lú èèyàn tí mò ń rí nǹkan gidi ṣe, tí mò ń gbọ́ bùkátà lórí ọmọ, tí mò ń gbọ́ bùkátà lórí ìyàwó mi, tí mò dẹ̀ ń gbọ́ bùkátà lórí ara mi, tí mò ń jáde dáadáa, bó dẹ̀ jàǹkárá ni mò ń wọ̀, táǹkárá yẹn ṣì ń mọ́. So definitely ibi tí mo wà yẹn mò ń wà òkè ń bẹ̀ nìyẹn dẹ̀.
ẹlòmíì ò rí bẹ́ẹ̀ yẹn wà tó dẹ̀ ń wà òkè jù mí lọ. So gbogbo ibi téèyàn bá ṣáà wà láyé yìí kéèyàn ní tẹ́lọ́rùn pẹ̀lú wọn bá tó bá ń rí kọ́lọ́run dẹ̀ fàlùbáríkà sí. Ẹni tó bá sọ pé òun wá pẹ̀lú Wasiu for donkey years tóun ò rí nǹkan kan ṣe, bóyá kó yẹra ẹ̀ wò. The reason why is that èyí oríṣiríṣi nǹkan oríṣiríṣi ọ̀nà lè máa náwó tábàjọ́ ń ṣe níbì kan náà kò má tà pé bóyá ká máa jọ náwó síbì kan náà. So because a lè ṣiṣẹ́ ká sọ pé aláàjì ò sanwó fún wa every week là ń gbowó wa tá a bá rà láti lọ́jọ́ Monday fairly by Tuesday àmàrà láti nǹkan tó tọ́ sóní kálukú á fún wa. Yàtọ̀ sí yẹn àwọn owó pẹ́pẹ́pẹ́ lórí stage à ń rí kò ránjú mọ́ pé kí lẹ̀ ń ṣe ń bẹ̀ yẹn òun fẹ́ máa ro òun kọ́ fúnra rẹ̀ á tún sọ pé owó àwọn boys lélẹ̀. So òun fúnra rẹ̀ tó máa ń kọ́ báàkù ń gbà mí tó máa fún wa lówó. So tó bá sọ pé òun wà pẹ̀lú ẹ̀ òun ò rí nǹkan kan ṣe tó èmi ò lè sọ bóyá ènìyàn náà wá lè ní one or two reasons but èmi o tí ó dẹ̀ ṣe mí nìkan àwọn tí mo mọ̀ dáadáa ewu oṣó tó lu sákàrà ibì kan náà lájọ kọ́lé sí kò lọ lóyìnbó rí ilé méjì ló ti kọ́ ibì kan náà lájọ kọ́lé sí lóko afọ́ ó sì wà bí ẹlẹ́kẹta báyìí tó ń ṣe lọ́wọ́. So àìmọye bẹ́ẹ̀ captain wa ìjókòó ló kọ́lé sí olúfẹ́rí ó kọ́lé sí tèlè ṣékélé elégbè òun náà kọ́lé sí tèlè bẹ́ẹ̀ Ganiu bàbá rẹ̀ èbè gbogbo everybody ló nílé tó kọ́. Tàdé ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlékún oore Ọlọ́run àtúbọ̀ ṣe fún wa Ọlọ́run àdé ṣe fún wa Alhaji Waisu Ayinde má ṣàánú gbọ̀pọ̀ oníṣẹ́ wọn lágbára Ọlọ́run. Mo fa àkókò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń jẹ́ fans wa Ọlọ́run àtúbọ̀ máa bùkápò wọn ní agbára Ọlọ́run. Wọ́n ń wọlá Ọlọ́run wọ́n ń wọlá Wasiu mọ́ wa lára wọ́n ń ṣàánú fún wa àwọn náà máa rá láàánú gbogbo kíbi tán bá wà máa rá láàánú.